shay'an min anwa'il ibadati li ghayri Allah mushrikun. Gbogbo ẹni tó bá ti wá mú ìjọsìn tó wá fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run níjọsìn tó jẹ́ pé Ọlọ́run bá nìkan la gbọ́dọ̀ fún, irú ẹni bẹ́ẹ̀ ó ti di ẹlẹ́bọ, ó ti di mushriku, ó ti di ẹni tó da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. ṣé wàá rí ṣíríkù yìí amúruhu azim, ọ̀rọ̀ ẹ̀ lágbára gan, ọ̀rọ̀ ẹ̀ ó ga gan o. amúruhu sọ́àbùn, ọ̀rọ̀ ẹ̀ le gan níwájú Ọlọ́run. wa khatirun jiddan, ó sì léwu gidi gan. laysa bil hayyin, kì í ṣe tó rọrùn rárá o, kì í ṣe tó rọrùn kéèyàn dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run, kò torí pé èèyàn ò ní bójú rere Ọlọ́run bá pàdé béèyàn bá fi kú sórí ẹ̀. walakin yuyassiru Allahu al-ikhlasa ala al-ibad, torí ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba Allah níbi àánú Ọlọ́run ọba ó máa ń ṣe nírọ̀rùn fún yàn láti lè ṣe ìkíláàsì, ìyẹn ni pé láti lè jọ́sìn fún Ọlọ́run ọba Allah nìkan ṣoṣo, láti lè ní ìkíláàsì pé Ọlọ́run ọba Allah nìkan ṣoṣo là ń tẹ̀lé, là ń jọ́sìn fún, àjọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba pẹ̀lú ìlànà ní ìbámu sí sunna anabi sallallahu alaihi wasallam. àṣíríkù yankosimu ila kismin, tábà wá ń sọ ẹbọ tá à ń sọ ṣíríkù dídá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run, ó pín sọ́nà méjì. ṣíríkù kan bẹ wọ́n pè ní ṣíríkù lẹ akbar, ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run tó tóbi jù. ṣé ẹ rí ìyẹn ó burú jù. ìkejì náà ń jẹ́ ṣíríkù lẹ asgard, ìṣẹbọ ńlá àti ìṣẹbọ kékeré, ọ̀nà méjì tó pín sí nìyẹn. bó o la ṣe mọ̀ pé ó pín, anabi sallallahu alaihi wasallam iná ló ṣàlàyé ẹ̀ fún wa, ló jẹ́ ká mọ̀ pé kékeré ń bẹ ńlá ń bẹ. torí pé ẹnìkan gbọdọ̀ sọ pé nǹkan kan rí bákan àfi kó mú ẹ̀rí wá láti inú tírà Ọlọ́run àbí láti inú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam. anabi sallallahu alaihi wasallam ó ń sọ fún wa, ó ní akhwafu ma akhafu alaykum ashirikul asghar, ó ní tí ó lágbára jù tèmi ànábì tí mò ń bẹ̀rù ẹ̀ jù fún yín, ó ní ẹbọ kékeré. fasu ìlà ni wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì pé èwo lẹ́bọ kékeré, fàkọ́ọ̀lá àrùyà, ànábì wa ní síárì mi ẹbọ ni ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ni kéèyàn máa ṣe síárì mi kí wọ́n lè bá a mọ̀ pé wọ́n ló ṣe nǹkan, àfi kí wọ́n mọ̀ pé wọ́n ló ṣe, kí wọ́n mọ̀ pé wọ́n ló ṣe, kó jẹ́ pé àníyàn yẹn wà kí wọ́n lè bá a mọ̀ pé wọ́n ló ṣe. so irú eléyìí lóòótọ́ ni òun ṣe fọ́lọ́run, ó ti ní láníyàn pé Ọlọ́run ló ń ṣe fún ní aslan nípìnlẹ̀ o, ṣùgbọ́n nígbà tó wá ń ṣe lápẹẹrẹ ní ìsìn mathalan, ó ní pé ẹnìkan ń sìn ó fẹ́ kírun, ó ti mọ̀ pé Ọlọ́run lòun ń kírun fún o, láníyàn rẹ̀ Ọlọ́run ọba ló ń kírun fún o, ṣùgbọ́n wá wò pé àwọn èèyàn wà ń bì, jẹ́ ń dun òun dáadáa, jẹ́ kí n kírun yẹ dáadáa, tó yẹ pé tó nìkan bá dáa kèé kí dáa tó yẹ, ṣùgbọ́n torí pé àwọn èèyàn wà ń bẹ̀ ó wá kí dáadáa kí wọ́n lè bá sọ pé àfáà yìí mọ ké ó há Kùránì dáadáa ó sì. so irú yẹ ànábì ní ẹ̀rù ẹ̀ ń bà mí fún yín o, síárì mi kéèyàn máa ṣe síárì mi nítorí káwọn èèyàn lè bá a mọ̀. so ẹbọ kékeré nìyẹn. tẹ́ẹ̀dẹ̀ rẹ bọ kékeré, ànábì sọ nígbà táwọn ìbá sọ pé nǹkan ẹbọ kékeré, ó ti yé wa pé tán bá fi dárúkọ kékeré ńlá ṣe kí ni ó wà nìyẹn. táwọn ìbá wa sọ pé kékeré yẹn gangan ẹ̀rù ẹ̀ ń bà òun jù fún wa, láti pé bó wà ní ńlá ṣe rí, bó ní ńlá ṣe rí. so eléyìí yóò jẹ́ ká mọ ewu tó ń bẹ níbi dídá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run bí ó ṣe lágbára tó, tí àáfà ẹ̀sìn kankan ò gbọdọ̀ dákẹ́ lórí rẹ̀, torí pé àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run ọba aláàrán ṣe Ọlọ́run rán gbogbo wọn wá láti wá lé wa kúrò níbi ìṣẹbọ, níbi ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ni. torí ẹ̀ lọ́lọ́run fi gbá àwọn ànábì Ọlọ́run ọba dìde. àwọn kèfèrí mọ̀nà tí ò bá wá jẹ́ torí ẹ̀, ṣé àwọn kèfèrí yóò mọ̀ pé Ọlọ́run ọba ló dá sánmọ̀ ni, wọ́n mọ̀ pé Ọlọ́run ọba ló dálẹ̀, wọ́n mọ̀nà. wàyí sàárìtà ọmọ ní kọ̀lákọ̀ samawati wal ard la yaquluna Allah. tí a bá bí wọ́n léèrè pé ta ló dá sánmọ̀ ta ló dálẹ̀, wọ́n sọ pé Allah ni wọ́n sọ pé Allah ló dá. so kò dàrú mọ́ wọn lọ́wọ́ pé Allah kọ́ ló dá, ṣùgbọ́n wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run. òun náà lọ́lọ́run ṣe gbá wọn Ọlọ́run nígbà tẹ́ mọ̀ pé Ọlọ́run ló dá ta ló ń ṣèjẹ àti mú fún yín, la yaquluna Allah, wọ́n sọ pé Ọlọ́run ni. nígbà tẹ́ wá mọ̀ pé Ọlọ́run ló ń ṣe gbogbo kíní fún yín, kí ló dé tẹ́ máa sin Ọlọ́run ọba yẹ tẹ́ fi wá fún àwọn nǹkan míì níjọsìn. torí ẹ̀ lọ́lọ́run ọba fi rán àwọn ànábì Ọlọ́run ọba wa. tó bá rí bẹ́ẹ̀ a rí i pé kì í ṣe nǹkan kékeré, kì í téèyàn gbọ́dọ̀ mójútó ni, ó sì ń ba gbogbo ṣẹ́ jẹ́ ni. so ẹbọ kékeré lànàbì sọ yẹ, láfi mọ̀ pé ẹbọ pín sí méjì gẹ́gẹ́ bí àwọn àfà bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ fún wa. ṣé wàá rí ṣírkù lẹ̀ akíbàrù yúbítù lẹ̀ àmàlà kùlà, ẹbọ ńlá òun máa ń ba gbogbo ṣẹ́ jẹ́ ni. lápẹẹrẹ nísìn ẹni tí wọ́n ti bí sáyé tó ti ń sin lọ́n tó ń sin lọ́n dáadáa láti bí 50 years ló ti ń sin lọ́n dáadáa bọ̀, tó wá dé ní ló bá lọ ṣẹbọ, ló bá lọ ṣe ṣírkù lẹ̀ akíbàrù, ló lọ da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run níbi ìjọsìn. sẹ́rí gbogbo ṣẹ́ tó ti ṣe láti 50 years yẹ gbogbo ẹ ti bàjẹ́, gbogbo ẹ ti bàjẹ́.
bíyàn bá ti ń ṣẹbọ bọ̀ náà láti 50 years gbogbo iṣẹ́ tó lóun ṣe ó kírun ó gbààwẹ̀ ó lọ sí àjì ó yọ sàká kò ní Ọlọ́run ní kọ́lẹ̀ kó ṣiṣẹ́ kankan gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ láyé. tó bá rí bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ yẹn láwa pati láàníran láwa máa ṣe rádaràda. àwọn àfáà tó yẹ kí wọ́n rán ọ̀rọ̀ ẹ̀sìn fún wa tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn torí ẹ̀ lọ́lọ́run ọba ni làwọn èèyàn fi ń buyì fún wọn torí ẹ̀ làwọn èèyàn fi ń pọ́n wọn lé wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀sìn tì wọ́n gbé fámìlì wọn wọ̀ wọ́n gbé bí wọn wọ̀ wọ́n gbé lu wọn wọ̀ wọ́n pẹ̀sìn Ọlọ́run ọba tì bẹ́sìn Ọlọ́run ń bàjẹ́ bó ń ráre lójú wọn kò kàn wọ́n káwọn sá ti máa rówó káwọn sá ti máa jẹun kí wọ́n ti máa mú káwọn ti máa gbayì káwọn èèyàn máa pọ́n wọn lé. ẹ̀ ń bọ̀ wá pàdé Ọlọ́run kálá sáwùfà ta'lamun thumma kálá sáwùfà ta'lamun ẹ̀ ń bọ̀ wá mọ̀. eléyìí àwọn àáfà ìyìn tí wọ́n gbọ́dọ̀ máa pa àwọn èèyàn lọ síbẹ̀ òun níbi tawhid kí wọ́n lé àwọn èèyàn kúrò níbi ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ọba. ṣé wàá rí ẹbọ ńlá yìí òun ló ń ba gbogbo ṣẹ́ jẹ́ pátápátá bẹ́ẹ̀ bá ṣe tí ó bá túbá náà tó bá fi kú ó kàn kúkú gífà ni. wà ṣíríkù la asgor ṣé wàá rẹ́bọ kékeré ń tiẹ̀ akibaru minali kabair òun tó tóbi ju ẹ̀ṣẹ̀ ńlá lọ ó tóbi ju ẹ̀ṣẹ̀ ńlá ẹbọ kékeré tá à ń sọ yẹn ó tóbi ju ẹ̀ṣẹ̀ ńlá lọ. tó bá rí bẹ́ẹ̀ kò sí èyí tó dáa àtẹbọ kékeré àtẹbọ ńlá gbogbo ẹ̀ ṣíríkù ni ṣùgbọ́n ńlá yẹn tún wá lágbára jù gbogbo ẹ̀ la gbọ́dọ̀ sá fún tá a bá fẹ́ soríire o tá a fẹ́ soríire tayé àti tẹ̀wọ̀n torí pé ńgbà tí wọ́n sọ fún wa nínú àdìsí ẹlẹ́gàn wọ́n sọ wípé man lam yushriku billahi shay'an tí ò ṣẹbọ kankan àti ó kékeré ni àti ńlá tó ò ṣe sọ́lọ̀ o gbọ́dọ̀ sá fún gbogbo tó ń jẹ́bọ. tó bá rí bẹ́ẹ̀ àwọn kí wá ni a ti mọ̀ àwọn ẹbọ tó fojú hàn ó clear bẹ́ẹ̀ nìkan nísìn bó bá ń kírun nísìn tó ní òòṣà ẹnìkan lòun kírun fún àbí tó ní bàbá kan lòun kírun fún àbí tó ní kinní kan lòun kírun tó ń forí kalẹ̀ fún gbogbo èèyàn ti mọ̀ pé lẹ́bọ ni òun fúnra ẹ̀ náà mọ̀ pé òun ti ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ìyẹ́ ò pamọ́ ìyẹ́ clear gbogbo èèyàn sábà débẹ̀. ok ẹnìkan gbàwẹ̀ ní ìsìn ọwá ní Ọlọ́run kọ́ lòun gbà fún ẹnìkan torí ẹ̀ la fi sọ fún gbogbo ẹ̀yin tí wọ́n sọ pé ẹnìkan yan àwẹ̀ fún yín pé kẹ́ ẹ gbà àwẹ̀ ẹ gbọ́dọ̀ dáhùn ẹnìkan ò gbọ́dọ̀ yan àwẹ̀ fún yín torí pé àwẹ̀ ìbádà fọ́lọ́run ni tó ẹnìkan bá ti yàn fún ẹ tó ń gbà á jẹ́ pé òun fún ẹlòmíì níjọsìn lẹ́yìn Ọlọ́run ọba nìyẹn àádá ṣíríkul akbar ẹbọ ńlá ni ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹnìkan ní kó gbà àwẹ̀ ẹnìkan ní kó rárá o Ọlọ́run ọba Allah nìkan ńlá fún níjọsìn ìtọ́lọ́wọ́n bá aláàbá pa wá láṣẹ nínú ìjọsìn ni ẹ̀sìn kò sí ń ti ibì kankan wá tó ju ọ̀dọ̀ àwọn ànábì Ọlọ́run ọba tọ́lọ́run rán sí wa lọ pàápàá jùlọ láyé lẹ́ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam látìgbà tó ti dé òun ni ànábì Ọlọ́run ọba aláàrán sí wa yẹ pé gbogbo ẹ̀sìn tó bá ti ń mú fún wa òun náà ni a mọ̀ sí ní tí ò bá ti mú fún wa a pàtì àní débẹ̀. ẹ wá rí nígbà tá a wá sọ pé ìṣẹbọsọ ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ọba yìí níbi ìjọsìn òun ló ń sọ ọ̀yàn dẹ lẹ́bọ gbọ́dọ̀ mọ̀ kí wàá làwọn ìjọsìn ó ti mọ̀ pé ìrun ìjọsìn ni ó ti mọ̀ pé àwẹ̀ ìjọsìn ni ó ti mọ̀ pé zaka yíyọ ìjọsìn ni ó ti mọ̀ yí pé ká lọ sí àjì ìjọsìn ni ó ti mọ̀ pé ò gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ fún ẹnìkan àfọlọ́hun yàtọ̀ sí kan tí wọ́n dálẹ̀ ńbàdàn tó lóun kọ́ kàábà tó ní kàábà tòun òun kọ́ Ọlọ́run ti bá wa parẹ́ alihamudulilayi gbogbo ìyẹn wọ́n ti mọ̀ ẹbọ ni everybody ó clear ṣùgbọ́n àwọn ìjọsìn wa pọ̀ ìyẹn ni bàbá Ibn Taymiyyah rahimahullah nígbà tí wọ́n ń ṣe definition nǹkan tó ń jẹ́ ìjọsìn wọ́n ní kullu ma yuhibbuhullahu wa yardahu minal aqwali wal a'mali adh-dhahirati wal batina. nínú ẹ̀yin tó ń jẹ́ ẹbọ òun ni ẹ̀yin tó ń jẹ́ ìjọsìn fọ́lọ́run ọba òun ni gbogbo nǹkan tó bá ti jẹ́ pé inú Ọlọ́run ọba dùn sí nínú àwọn iṣẹ́ àbí nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ nínú àwọn iṣẹ́ tá à ń ṣe àbí nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ èyí tó hàn àbí èyí tó pamọ́ tí wọ́n bá jẹ́ pé inú Ọlọ́run ọba dùn sí òun ló ń jẹ́ ìjọsìn á rí pé ìjọsìn ó pọ̀ gan ṣùgbọ́n á fún wa lápẹẹrẹ nínú àwọn ìjọsìn òun ni àdúà kásàdúà ìjọsìn ni àdúà wa gbọ́dọ̀ dojú ẹ̀kọ́ ẹnì kankan yàtọ̀ sọ́lọ́run ọba Allah nínú àwọn ìjọsìn al-khawf ó ní bẹ̀rù a gbọ́dọ̀ bẹ̀rù ẹnì kankan àyàfi Allah nínú àwọn ìjọsìn ó ní àdábùhù ká pẹran ká pa nǹkan pípa mú tá a bá fẹ́ pa Ọlọ́run ọba Allah nìkan la gbọ́dọ̀ pa fún a gbọ́dọ̀ pa fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run àrọ̀jà ká níran kan sọ́lọ́run pé
oore tá à ń fẹ́ ọlọ́run ọba ni ó ṣe fún wa ká nínú kan pé àlìjánà afẹ́wọ̀ ọlọ́run ọba ni ó fi wá wọ̀ gbogbo ọ̀nà kan yẹ ọ̀dọ̀ ọlọ́run àtàwákùl ká gbára lọ́lọ́run ìgbáralé ká má gbáralé nǹkan míì lẹ́yìn ọlọ́run níbi tí wọn ò ti ní kápá ọlọ́run ọba àlá ibi tọ́lọ́ ọlọ́run ọba àlá ló ní kápá lórí gbogbo nǹkan ọlọ́run ọba àlá nìkan la gbọ́dọ̀ gbáralé a gbọ́dọ̀ gbáralé ẹlòmíì lẹ́yìn ọlọ́run níbi ìbáàdà bákan náà al-isti'ana ìwà ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ a gbọ́dọ̀ wá lọ sí ọ̀dọ̀ ẹlòmíì bákan náà al-isti'adha ìwà ṣọ́ra ẹ pé àwọn ẹlòmíì ti sọ di kíní sí pé àfi kó wá sóògùn kó wá so nǹkan máa kó wá so a gbọ́dọ̀ wá lọ síbi kankan tó ju ọ̀dọ̀ ọlọ́run ọba lọ bákan náà àrùkù ká máa tẹ̀ kọ̀kọ̀ àsùjúd ká máa forí kanlẹ̀ a gbọ́dọ̀ ṣe fẹ́ nìkan àyàfọ́ ọlọ́run ọba àlá àti gbogbo àwọn nǹkan tó tún jọ bẹ́ẹ̀ lọ nínú ìran ìbádà gbogbo àwọn kan tí mo kà kalẹ̀ ìbádà ni ìjọsìn ni ẹnìkan ò gbọ́dọ̀ ṣe fẹ́ nìkan yàtọ̀ sí ọlọ́run ọba àlá. náà pẹ̀lú ọ̀rọ̀ tí mo wá sọ yìí a ní bùkátà sí ká mọ àwọn ìran ìbádà yẹ bá a ṣe ká yẹ àti mọ̀ pé bẹ́ẹ̀ ni màá wá mú ẹyọ bíi méjì àbí mẹ́ta ń bẹ̀ torí àsìkò tẹ́yìn máa tẹ̀síwájú tó bá dìgbà mí pẹ̀lú àánú ọlọ́run màá mú ẹyọ kan sí méjì àbí mẹ́ta màá yanjú ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run bọ́lọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ bí wọ́n ṣe yanjú ẹ̀ ọlọ́run ọba ń sọ awalan àkọ́kọ́ tí màá yanjú nínú ìjọsìn fọlọ́run tá a gbọ́dọ̀ fẹ́ lómi lẹ́yìn ọlọ́run tó yẹ pé bẹ́ẹ̀ bá ti fẹ́ lómi lẹ́yìn ọlọ́run bàbá yìí ó di mùṣíríkù ìsìláàmù ẹ̀ bàjẹ́ ó dẹ̀lẹ́bọ bó bá kú sórí bẹ́ẹ̀ kò sálì jẹ́nà fún iná ọlọ́run ọba ni ó sì gbére sí òun ni àdùá qala ta'ala ọlọ́run ọba aláà sọ pé ud'uni astajib lakum ẹ pè mí èmi ọlọ́run kí n dá yín lóhùn màá dá yín lóhùn innal ladhina yastakbiruna an ibadati gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ìgbéraga kúrò níbi àti pé èmi ọlọ́run ọba tí wọn ò pè mí kúrò níbi ìjọsìn fọlọ́run kí lọ́lọ́run bá fi bẹ̀rẹ̀ ud'uni ẹ pè mí ẹ ké pè mí astajibu lakum kémi ọlọ́run ọba ó dá yín lóhùn innal ladhina yastakbirun dájúdájú gbogbo àwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe ìgbéraga ani ibadati kúrò níbi ìjọsìn fẹ́mi ọlọ́run tí wọn ò jọ́sìn fún mi tó túmọ̀ pé àdúrà ò kíni ìbáadà àdúrà ò yẹ kíni ìbáadà àwọn tí wọn ò jọ́sìn fún mi torí pé ọlọ́run ní ẹ pè mí ìyẹn ni pé ẹ pè mí kẹ́ ẹ jọ́sìn fẹ́mi ọlọ́run torí pé pípè mí tẹ́ ń bẹ̀ mí ẹ̀ ń jọ́sìn fẹ́mi ọlọ́run ọba ni gbogbo àwọn tí ò bá wá jọ́sìn fẹ́mi ọlọ́run ọba sayadikuluna jahannama dakhirin wọ́n á wọnú náà jahannama lẹ́yìn yẹpẹrẹ ni wọ́n á wọnú náà jahannama lẹ́ni kékeré ni lẹ́ni yẹpẹrẹ tọ́lọ́run ọba ó ti yẹpẹrẹ wọn. so tó bá rí bẹ́ẹ̀ a rí bẹ́ẹ̀ yẹ ìpè àdùáwù wal ìbàdà. bákan náà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú ẹgbàá wa pé àdùáwù wal ìbàdà tá a bá lọ wọnú ẹgbàá wa eléyìí tí Ibn Majah tí wọ́n gbà wá ní hadith 1479 a rí ń bẹ̀ so sọ̀híhù ni hadith tó lálàáfíà ni so tí wọ́n sọ fún wa ń bẹ̀ wípé àdùáwù wal ìbàdà tánàbí sallallahu alaihi wasallam sọ pé àdùáwù ìbàdà ni o ìyẹn ni pé òun ni ìbàdà tó lágbára jù ní làdúà kìí sóhun pé ṣe pé òun nìkan ni gbogbo ìbádà ṣùgbọ́n ìbádà tó lágbára jù gẹ́gẹ́ bá nàbí ṣe sọ pé alhajju al'arafa ìpè ájì ní àràfá ní ájì o tó ní mọ̀sí bá ní ṣe gbogbo àwọn nǹkan yòókù ṣùgbọ́n orígun tó lágbára jù nínú hajj òun ní àràfá so tó bá rí bẹ́ẹ̀ àdúà orígun tó lágbára jù nínú ìran ìjọsìn òun ní àdúà jẹ́ so tó bá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fún ẹlòmíì ní ìjọsìn yẹ àdúà kó wá jẹ́ pé lómi ìlà máa pè lẹ́yìn ọlọ́run ọba a gbọ́dọ̀ dán wò. fi máa láyà kìdírò alẹ́ yìí níbi nǹkan tẹ́niyẹ ò ní kápá kìí ṣe pé a pè pé ẹgbẹ́rù mi kìí ṣe pé a pè pé mo máa nídìí 20 naira bẹ́ẹ̀ fún mi tá a mọ̀ pé ó ní kápá àti fún wa ṣùgbọ́n ká pè é pé mo fẹ́ kárí sí kí mi ó gbòòrò ìwọ lágbájá wọn ní ìwọ ló lè ṣe fún mi wọ́n ní bí n bá ti dọ́dọ̀ rẹ bàbá wọ́n ní bá ti dọ́dọ̀ yín àdìsíkì mi ọmọ gbòòrò ni torí ẹ̀ náà mo ṣe wá wọ́n ti ròyìn wọ́n ní kì í bá àti ní tọ́ ó ti di mùṣíríkù pẹ̀lú nǹkan tó sọ yẹ torí pé ta ló lè gbòòrò àrísìkì Allah ẹnìkan ò ní kápá rẹ̀ bàbá wọn ní bí n bá ti dọ́dọ̀ yín ọ̀rọ̀ mi ó dayọ̀
ta ló lè sọ̀rọ̀ èèyàn dayọ̀? Allah. Láti wá sọ pé ẹnìkan ó sọ̀rọ̀ ẹ dayọ̀ ó ti ṣe ṣíríkù. Torí ẹ̀ la gbọ́dọ̀ ṣọ́ra, àwọn nǹkan yìí dangerous, ó léwu gan. Àwọn tá a sì pè láàfà àwọn ò mọ̀, kò yé wọn. So ẹni tí ò mọ nǹkan bó ló ṣe fẹ́ ṣàlàyé ẹ̀. Àwọn kọ̀ọ̀kan tí wọ́n sì tún mọ̀ àwọn tí àwọn ò ṣàlàyé ẹ̀ fàyè káyé kó yáyé. So owó náà làwọn ń lé. Dhalika mablaghum minal ilm. Àlẹ́ àyà wọn wá nǹkan kan ju ilé ayé lọ. Wọ́n jà àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run bá rán. Torí pé tán bá jọ àwọn ànábì Ọlọ́run ni tàwíìdì ni wọ́n mọ̀ pariwo tí gbogbo èèyàn wọ́n ti mọ̀ pé nǹkan kan ń jẹ́ ṣíríkù, nǹkan kan ń jẹ́ tàwíìdì. Yóò ti yé gbogbo àwọn èèyàn, kò ní pamọ́ sí mùsùlùmí. Ṣùgbọ́n láyé lẹ́nìí mùsùlùmí kan kéré tó mọ tó ń jẹ́ ṣíríkù. Wọ́n kéré. Tí ó wà yẹ pé Ọlọ́run bá tó gbérú àwọn àfáà Sàáyìndì tọ́lọ́run bá gbé wọn kalẹ̀ báyìí tí wọ́n ń ṣerú àwọn ètò báyìí fún wa lórí sọ gbangba káyé gbọ́. Ẹ rí àwọn èèyàn bí wọ́n ṣe ń pè wọlé ni. Ẹ rí àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ táwọn èèyàn ń sọ pé kò yá àwọn ò mọ̀ pé báyìí ṣé kò sáà fà láyé tẹ́lẹ̀ ni, ṣé wọn ò sí láyé ni. That means pé wọn ò ṣiṣẹ́ nìyẹn. Iṣẹ́ tọ́lọ́run bá rán wọn pátì. So in tó wá yẹ kí gbogbo wọn ó ṣe ní ìsìn láti kún àáfàá Sàáyìndì lọ́wọ́ kọ́lọ́run bá àlà kó máa bá wa kí wọ́n ó kún wọn lọ́wọ́ ìyẹn làṣírí wọn fi lè bo ìyẹn lọ́lọ́run bá fi lè forí jì wọn o. Àìjẹ́ bẹ́ẹ̀ tí wọn bá mójútó yẹ wọ́n á jẹ mo yóò yà lọ́dọ̀ Ọlọ́run. Ìpè tọ́lọ́run bá rán wọn ni wọ́n ṣe yìí o. So ètò yìí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé. Àáfàá wa Sàáyìndì tí wọ́n ń tukọ̀ ètò yìí Ọlọ́run o àlàáfíà ara Ọlọ́run jẹ́ ó máa wà pẹ̀lú yín gbogbo ìgbà o. Àánú Ọlọ́run kó máa wà pẹ̀lú yín gbogbo ìgbà. Ìṣọ́ Ọlọ́run kó máa wà pẹ̀lú yín gbogbo ìgbà. Àtẹ̀yìn àti gbogbo ẹbí yín lápapọ̀ ni ìṣọ́ Ọlọ́run bá ju gbogbo yẹn lọ. Ọlọ́run ọba yóò máa ṣọ́ yín. Kọ́lọ́run bá máa bá wa fi ṣọ́ rẹ̀ ṣọ́ yín ní gbogbo ìgbà. Àlékún ẹ̀mí gígùn àtàláfíà ara kó máa wà pẹ̀lú yín. Ọlọ́run ní jẹ́ ṣàìsàn. Iṣẹ́ tẹ́ ṣe iṣẹ́ tó lágbára ni. Iṣẹ́ wa ń jáde káàkiri gbogbo ayé ló ń gbọ́. Ọlọ́run ọba yóò máa bá wa pẹ̀lú yín o, torí kò sí nǹkan ju ká ṣàdúrà fún yín lọ. Gbogbo àwọn tí táwọn náà bá mọ̀ pa wọ́n lè kópa kan àbí pa méjì kí wọ́n ṣe fọ́lọ́ kí wọ́n kópa yẹ torí ara wọn ni kì í ṣe torí ẹnì kankan. So torí ètò yìí ó gbọ́dọ̀ jẹ́ tí yóò tún spread káàkiri ayé jù báyìí lọ kí odidi station ńlá kó wà fún ètò yìí táwọn èèyàn máa wò live and direct. Kódà tí ò ní sí pé ọ̀rọ̀ pa àtúnjó dátà gan mọ́ tí wọ́n máa wò kó wà lórí àwọn kí ni wọ́n ń porúkọ ẹ̀ àwọn cable kó wà lórí ètò tí ó dúró bẹ́ẹ̀. So gbogbo tá a bá lè ṣe sí gbogbo àwọn mùsùlùmí so ká tètè ṣe sí báyìí o, torí pé ibi tọ́lọ́run ọba àlà tí ó ti wá san àwa náà lẹ́san olóore ni o. Ètò yìí ò gbọ́dọ̀ dúró láíláí o, Ọlọ́run ní jí ó dúró láíláí. Torí pé àwọn àfáà ti paṣẹ́ tó yẹ kán ṣe tì wọn ò ṣe. So àwọn èèyàn ò mọ nǹkan kan pa ẹ̀sìn. So nígbà táwọn èèyàn wá ń gbọ́ ètò yìí wọ́n wá ń wò pé ṣé báyìí ní Islam rí ṣé báyìí ní Islam rí Islam wù gbogbo wọn. So torí pé àwọn àfáà tó yẹ kán ṣe wọn ò ṣiṣẹ́. So àdúà bẹ́yàn bá pe ẹlòmíì lẹ́yìn Ọlọ́run bẹ́yàn bá pe ẹlòmíì lẹ́yìn Ọlọ́run tó bá fi kú sórí ẹ̀ fàwùwà mushrikun káfírun ìdájọ́ rẹ̀ nìyẹn. Bá pe ẹlòmíì lóòótọ́ ni òun sin láàsọ pé òun kírun aláàsọ pé ó gbààwẹ̀ òun gbààwẹ̀ aláàsọ pé ó yọ sàkà òun yọ sàkà aláàsọ pé ó lọ sáàjì òun lọ sáàjì. Ṣùgbọ́n o tún wá ń sọ pé ẹnìkan ló tún lè yanjú ọ̀rọ̀ rẹ̀, ẹnìkan ló tún lè ṣe kó o fi bímọ, ẹnìkan ló lè ṣe kíṣẹ́ rẹ fi lọ síwájú, ẹnìkan ló lè ṣe kọ́rọ̀ yẹn fi dayọ̀. Ó ti di kèfèrí. Gbogbo Islam tó ṣe gbogbo orun tó lókè ó ti bàjẹ́, ó ti waste, ó ti wà wasted. Yẹn o gbọ́dọ̀ ṣọ́ra. So o gbọ́dọ̀ mọ tó pé bẹ́ẹ̀ nìkan bá fún ẹ ní ya o fẹ́ kó máa pe ya mọ tó wà ńbẹ̀. Ya káàkà ya ìlú sókọ Ọlọ́run ni káàkà ya ìlú ó kọ tó o bá ti mọ̀ tó o mọ̀ má pé má bá wọn pe káàkà ya ìlú bó tẹ́ ẹ bá pe ẹlòmíì lẹ́yìn Ọlọ́run ẹlẹ́ni yẹn di mùṣírìkù. Kánìkà fáà kan wá fún ẹ pé ẹni tó wọn ṣe ni pé máa pe ya tàbátà ya ìlú ya múlíkà ya ìlú gbogbo ẹni tó ń bẹ́nu gọ́yàtúlì màkìsúdà ẹni tó ń bẹ́nu fáwùsùlì azim táwọn àfáà òun ni wọ́n mú káàkiri ni wọ́n ń kà fún yín káàkiri inú ilé káàkiri tán pókò àlìjànú fún yín. So gbogbo yẹ ẹbọ ni ṣíríkù ni tá a gbọ́dọ̀ jìnnà sí a gbọ́dọ̀ tá a bá ti fún ẹ nìkan pé àfa ya ni béèrè orúkọ tó wà lẹ́yìn ẹ̀ kí ni túmọ̀ ẹ̀ ó kọ ta ni. A gbọ́dọ̀ pé ya kinní kan nígbà tá à ń ṣàdúrà káwá pé ya káwá má mọ ìtumọ̀ tó wà lẹ́yìn ẹ̀ tó ń gbókò àlìjànú fún wa torí káàkà ya ìlú mọ́líkà ya ìlú àbókọ màláíkà àbókọ kódà kójọkọ ànábì Ọlọ́run o gbọ́dọ̀ sọ pé yánà kọ́ máa ní kó o ṣàdúrà kó wá sọ pé yánà bíyù yánà bíyù yánà bíyù anta mushrikun. So a gbọ́dọ̀ ṣọ́ra o